gẹ́gẹ́ ní wàá fún mi. Kí lárákùnrin yìí wá fà látàárọ̀ tó tó yìí? Kí wọ́n ṣe arákùnrin yìí? Kí ló fà láti àtàárọ̀? Tí ẹ̀ tó kọ̀ọ̀kan yìí kọ́ fi gbogbo agbára yìí. Ó dẹ̀ wù mí láti ran arákùnrin náà lọ́wọ́ o. Àbí kì í ti ẹ̀ràn lọ́wọ́ ni. Jẹ́ ẹ̀ràn lọ́wọ́ jàre. Arákùnrin. Arákùnrin. Kí ló dé ẹrù yìí? Àtàárọ̀ mo ti wù ẹ̀ tó ti fa ẹrù. Ibo ló ń gbé ẹrù lọ? Ṣé mo lè ràn ẹ́ lọ́wọ́? Ṣé ẹrù yìí? Bẹ́ẹ̀ni. Ẹrù tí àwọn yìí. Ẹrù àṣeyọrí tèmi ni o. Bẹ́ẹ̀ ṣe rí ẹrù yìí tí ìbá gbé dórí. Bó lè ṣàṣeyọrí lọ́dún yìí o. Àti wípé lọ́dún tó parí, mo gbọ́dọ̀ gbé ẹrù àṣeyọrí mi lórí. Kí n lè gbé dé ilẹ̀ lórí mi. Jẹ́ ràn ẹ́ lọ́wọ́. Ó wù mí láti ràn ẹ́ lọ́wọ́ ni. Pé ẹ fẹ́ ràn mí lọ́wọ́ bá mi gbẹ́rù àṣeyọrí mi lórí. Bẹ́ẹ̀ni. Ẹ bá lè ràn mí lọ́wọ́, inú mi á dùn. Jẹ́ ràn ẹ́ lọ́wọ́. Ó yá, bá mi gbé. Bẹ́bí tí mò ń fà lọ, ibẹ̀ jì gan o. Kò sí wàhálà. Wọ́n máa dúró sí ìgbà máa dúró sẹ́yìn. Ẹ̀fà. Okùn tí mo fi ṣàṣeyọrí mi dà. Okùn tí mo fi ṣàṣeyọrí dà. Báwo ni mo ṣe okùn ṣàṣeyọrí mi? Okùn tí mo fi ṣàṣeyọrí mi ò rí mọ̀. Ọ̀jọ̀gbọ́n ló fún mi lókùn yìí. Ọ̀jọ̀gbọ́n. Takuti. Mo gbọ́ tó ń pè mí látọ̀rọ̀ èmi rè. Ọ̀jọ̀gbọ́n, okùn tẹ́ fún mi pé kí n máa fẹ́ rò àṣeyọrí mi. Mo rí bọ̀. Okùn tí mo fún ọ pé kó fi fẹ́ rò àṣeyọrí ẹ. Bẹ́ẹ̀ni. N pé kó máa fi fà á kó wá máa fà á kó lè rọrùn fún ọ. Bẹ́ẹ̀ni mo rí mọ̀. Kí ló wá ṣẹlẹ̀ sí? Bí mo ṣe ń fà á tí mo ń fà èmi àti arábìnrin yìí ó kọ̀ dọ̀fẹ́ ni. Okùn tí mo fún ọ ó so mọ́ èrò àṣeyọrí ẹ. Mo rí mọ̀. Kó fi fà á. A jẹ́ pé okùn ti padà nìyẹn o. Okùn padà. Èèwọ̀ okùn náà ni pé àjèjì ènìyàn tàbí ènìyàn kéènìyàn kan ò gbọdọ̀ fọwọ́ kàn àfẹn tí a bá fi fún. Nísìnyí ènìyàn ti fọwọ́ kàn. Okùn ti padà síbi tó ti wá. Padà. Báwo ni fẹ́fẹ́ rà àṣeyọrí mi? Bó ti fẹ́ fẹ́ rù. Ó kù sọ́wọ́ ẹ o. Ó ti gba ènìyàn láyè láti fọwọ́ kàn ẹni tá ò fi fún. Ọ̀jọ̀gbọ́n. Ọ̀jọ̀gbọ́n má ti lọ. Kò sí ilé fẹ́ gbẹ́rù àṣeyọrí mi mọ́ o. Okùn tí mo tún fi ń fẹ́ rù àṣeyọrí mi, okùn tún ti parẹ́. Báwo mo yí fẹ́ gbé? Rákùnrin, ó wù mí láti ràn ẹ́ lọ́wọ́ ṣùgbọ́n mi mọ̀ pé bí ẹrù àṣeyọrí rẹ bó ṣe wúwo tó rè ṣùgbọ́n bí mi ò bá ṣe mo ní arákùnrin kan nínú ìlú tó lè síbi táwọn níyàn kan wọ́n rí bọ̀ wáyé. Oníyàn tó lè bá mi gbẹ́rù àṣeyọrí mi. Bẹ́ẹ̀ ni. Lórí mi. Àtúbọ̀ bá mi gbinú mi á dùn.
ibi àti rí bí lẹ̀dá ò lè sọ ìgbà ibi dẹ́kun ẹ̀dá ọmọ láyé èyí wá ṣàrídájú ẹ̀dá tí wáyé pẹ̀lú ọ̀nà àṣẹdá ọ̀tọ̀dọ̀ ọ̀tọ̀dọ̀ mi wọlé. alágbára. ta ní porí mi. alágbára èmi ni ẹ dákun. irọ́ wo. èmi aráàlú yìí náà ni ẹ dákun ẹ jọ̀ọ́ alágbára. mo ní ìdìrànlọ́wọ́ yín kan ni. mo fẹ́ sọ bá mi ran arákùnrin kan lọ́wọ́ ni lágbé ẹrù dé orí rẹ̀ ni ẹ dákun. ó tiẹ̀ mú alágbára náà wá. inú mi á ti dùn jù ó kọ̀ bá mi gbé ó dẹ̀ gbé sórí mi ó ti tán. ìgbàkígbà tó bá wùn tó bá dé ibi ìgbà ìlú ti bá mi máa jókòó dé mi. alágbára ẹ dákun. bó bá jẹ́ tẹrù kò sí ohun táwa ò lè gbé. wo tó bá lè sanwó títí wa ní. iye kí èyí bàjẹ́ máa san. ó dáa mò ń bọ̀ níṣó. alágbára ìlú yìí tó sọ pé ó ń bọ̀ wá bá mi gbẹ́rù àṣeyọrí. bẹ́ẹ̀ni. tí òun rè. bẹ́ẹ̀ni. ó fẹ́ bá mi gbẹ́rù àṣeyọrí mi. bẹ́ẹ̀ni. tí orí rẹ̀ dúdú bíi ìdí pọ́ọ̀tù. ṣé eléyìí tẹ̀lé bá mi gbẹ́rù àṣeyọrí. orí ẹ̀ bẹ́ẹ̀ mi gbẹ́rù àṣeyọrí. bẹ́ẹ̀ni. ẹ̀rù àṣeyọrí tó ń wò ó wúwo ṣé eléyìí lè gbé òun lérò bóyá eléyìí lè gbé o. ó máa gbé kí n máa wò. arábìnrin iṣẹ́ tó sọ wẹ̀ fún mi tó ní ìwà ṣe dà. alágbára wọn. ṣé lè. bẹ́ẹ̀ni. àṣeyọrí mi. ó bẹ̀rù àṣeyọrí nǹkan lọ́wọ́ kan ìwọ ọlọ́gbẹ́ra ẹrù àṣeyọrí mi kó o ṣe bí lẹ́ẹ̀kan rẹ̀ bá mi gbé sùn bá mi gbé lórí òkú ti tán òkú ti gbé. ṣẹ́gun ẹ. ẹ bá mi gbé lórí ẹ bá mi gbé lórí. arákùnrin ó jẹ́ fọwọ́ sí káàjọ gbé
kájọ gbé. Ìyá ìlẹ́gbẹ̀ẹ́ gbé kájọ gbé. Ìṣojú mi kọ́ ló ṣe máa ṣe àṣeyọrí. Dèpò dépò tí wàá fi gbẹ̀rù àṣeyọrí rẹ̀ sí orí. Wọ́n ni wọ́n ń jọ́ṣe fọ́ọ̀kù dáadáa wọ́n. Wọ́n ẹrù yìí kò ṣe gbé o kò ṣe gbé mo ní kò ṣe gbé. Alágbára alágbára. Alágbára yìí wá tí mo mọ̀ náà nìyẹn ní ìlú olúwa ràn mí wọlé ó ṣe wọ́n pé mo lọ bùkún tẹ́lẹ̀ alákòókò ló ràn mí wọlé. Ìṣojú nìkan ló ṣe máa gbà ṣe yẹrí èpò mẹ́pọ̀ tí wàá fi gbẹ̀rù àṣeyọrí rẹ̀ sí orí rẹ̀. Ẹ̀rù ayé mi tó wúwo kiri, wá bá mi fẹ́. Ìṣòro ayé mi tó bá mi bẹ̀rù, Jésù wá fòpin sí o. Sátánì ló ń dínkù tá sẹ̀rù ẹni tó fún wa. Jésù ní bàbá níṣẹ́ tó ń bá ní gbẹ́rù tó wúwo. Wá sàbànú jáde dayọ̀, máma jáde rọrí. Òdìjẹ́rì kò nínú ayé mi, bàbá wọn palẹ̀. Mo ò ní gbà o, torí tí bá gbé àṣeyọrí mi lórí mi, mo lè ṣàṣeyọrí lórí rẹ̀. Mo ò ní gbà o, gbogbo ọ̀nà tí wọ́n máa gbà láti fi gbé àṣeyọrí mi, gbogbo ẹ̀yin máa gbà o. Màá gbọ́ èèyàn tó lè bá mi gbé, mo ò ní gbà. Ṣé mo ní gbé àṣeyọrí yìí? Bámi gbẹ̀rù mi dọ́rí, má ṣe dá mi dá. Alátìwọ̀rọ̀ ó ṣe sùn wo ẹ ṣe sùn takùtù ọlọ́run alásùnwọ̀rọ̀ orí nǹkan ẹ̀dá takùtì mo mú ojú mọ́ má jì èyí tí mo ṣe tó wo lájú ẹ̀ dáadáa jẹ́ kójú ẹ̀ là èmi lọ́nlọ́ mi o pẹ̀lú gbogbo tó wà nílé owó mi ogún mi sì ni àmọ́ mo fi gbogbo ẹ̀ lẹ̀ fún ẹ àmọ́ bí mo ṣe wà yìí pé kí n túbọ̀ ẹ jókòó síbí ìyẹn dà kí ẹ̀yìn gbégún fi ṣọ́ òṣàbò lè gbèmí sí bí mo ṣe bá mi sórí mo ti dẹrù mi èmi ń lọ mi nìyẹn o ìlọyẹ oníbodè àpò ṣáàtìjó kó máa gbádùn ayé ẹ àwọn ẹgbẹ́ mi wà ń gbòòrò mú wọn tán ṣe o ìmí ìdílé kọ́lé tìra mọ́tò ní tèmi ìbẹ̀rẹ̀ ọdún sínú ìyàwó ó tó bẹ́ẹ̀ bí mo ti lọ ìmú ń lọ mi. Bímí lẹ́ẹ̀kan sí. Àdúrà tuntun díẹ̀ sí. Ìgbé mi ṣe wà yìí, mo ti lọ. Ẹni dé. Ìjọba ẹ̀dá mi fún mi. Ìjọba ẹ̀dá mi fún mi lọ́dún ìṣòro. Kí n tún dó sí irí, a máa rí. Kí ló wó? Takùtì mi lọ sẹ̀mí nìyẹn o. Lọ máa rún pámi bí èmi àtàwọn ọmọ mi àwa lọ sí wa. Ọ̀rọ̀ mi ò yé mi. Ibo ló lọ? Ibi orí dá mi sí mi. Ibi orí bá dá mi sí mi, mò ń lọ bí mo ṣe wà. Kò tí ì yé mi, òun lọ sí tòun. Ibi orí bá dá mi sí. Wọ́n fẹ́ jó dá mi dúró o, jẹ́ kí n tètè máa lọ́ńdọ̀ mi. Kò ní nígbà tó máa yé mi. Ibi kọjá mi. Pé o fẹ́ fi mí sílẹ̀ o. Kí ló dúkọ̀? Sẹ́mi ò gbìyànjú ni mi ìgbìyànjú. Ibi kọjá mi. O fẹ́ fi mí sílẹ̀. Kí ló dúkọ̀? Takùtì fẹ́ rù mí lẹ̀. Mi ìfẹ́ wàhálà o, mi ìfẹ́ wàhálà. Fẹ́ rù mí lẹ̀ kí n máa lọ́ńdọ̀ mi. Má bẹ̀ mí. Àní má bẹ̀ mí mi ò ṣe mọ́. Ipá ni. Ipá ni yóò kò máa ṣe tiẹ̀ jẹ́ kí mi náà wọ́n ṣe tiẹ̀. Ọmọ mi wọ́n kọ́. Ibi kọjá mi. Àní ìṣe mọ́.
Ibi kọjá mi. Kí ló ṣẹlẹ̀? Àbí ṣe mo sùn. Ibi kọjá mi. Ọkùnrin mi sílẹ̀ nìyẹn. Ibi kọjá mi. Nígbà tí máa jáde mo tilẹ̀kùn mi náà. Mo tilẹ̀kùn yàrá mi náà. Àwọn ló tì. Takùtọ̀ lọ́nà mo ti tilẹ̀kùn lé mi o nítorí gbèsè tó jẹ mí mo sì ti fi rẹ́ǹtì fún ẹlòmíràn gbogbo àwọn ẹrù rẹ tó wà ń bẹ̀ mo ti kó sí àgọ́ ọlọ́pàá pẹ̀lú orúkọ rẹ. Tó o bá ti ní owó mi kó lọ gbà má jẹ́ ń bá ẹ níbi ìbàdí náà láńlọ. Ẹ̀gbọ́n mi kò bá wà wà. Sí ilé. Ti travel ṣọ́ọ̀ sọ fún ẹni. Ẹ̀gbọ́n mi kò bá travel. Ti travel ti lọ jìnnà. Ti travel. Sọ fún yín pé àwọn máa travel ni. O kò lè máa wáwé àwọn àbí kò pè wọ́n. Pè wọ́n náà. Wà á ti pè wọ́n. Ti travel o. Ṣùgbọ́n tètè máa lọ tètè máa lọ. Ẹ̀gbọ́n mi kò bá travel. Àná ti travel kí ló tún fẹ́ gbà nídìí ẹ̀ wọ́n ti travel. Dàbọ̀. Ṣùgbọ́n dàbọ̀. Kí òun lọ fẹ́ dín náà? Ẹ̀gbọ́n mi kò bá ti travel. Ó fẹ́ lọ báyìí. Arúgbó àlọ́wọ́. Ẹ̀gbọ́n mi kò bá lè mú kó ṣoṣo tó lè ràn mí lọ́wọ́. Ó lè travel báyìí.
tí fi frame nìkan ló wà bẹ́ẹ̀ fi window sí bambú ló ṣì wà nù gbogbo ẹwọ gbogbo compound gbogbo ṣe rí. kí ló dé. 2 weeks again. tó ẹ pè mí pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi lájọ ṣé àwọn ọ̀rẹ́ mi máa ti dé. 2 weeks. 2 weeks again. ẹ jẹ́ iṣẹ́ kì í. èmi náà wáṣẹ́ mi ṣé mo lè ríṣẹ́ lébọ̀ ṣe nínú iṣẹ́ tẹ bá fún mi ẹ wò má ṣe o. ọwọ́ tí wọ́n lókè tó ń ṣe àmì pé mo táìmù owó ẹ̀ àti nígbà yẹn báyìí. iṣẹ́ ẹjọ́ mi gbogbo àdúgbò ká bóyá màá tẹ̀ ríṣẹ́ lébọ̀ ṣe mo ò ríṣẹ́ bí mo ṣe máa ń gbàgbé mo rí pé wà á ṣiṣẹ́ ìdẹ̀ rí pé iṣẹ́ wà tó lè ṣe gbà mí síṣẹ́. Sáré bá mi ẹ má jẹ́ kó lọ ẹjọ́. Takuti. Wálé. Takuti. Wálé. Tí a jẹ máa ń jẹ iṣu àtẹwà. Àtẹwà, búrẹ́dì, àtẹwà, gúgúrú, àtẹ̀pà, bọ́lí, àtẹ̀pà. Wálé. Takuti, kí ló dé tó fi wá rí báyìí? Wálé, ọ̀rọ̀ bọ̀ ilé rí mi. Nígbà tá a ti gbé mi lọ, àtàrí ilé mi, ọ̀kẹ́ mo gbọ́ àṣẹ. Ìṣiṣẹ́ òun kan fi ìròyìn gbá sí kọ́kọ́ lórí mọ́. Ṣáàbò bí mo ṣe ń bọ̀ ọ́ ṣe àpẹ̀yìn sí ẹ̀mọ́ rà ẹni tí mo ń wò tó ń lọ yìí ó jọ ẹni tí mo mọ̀ wẹ́ anyway ibi káwa yìí èmi ni ọlọ́run gbogbo ilé kéde gbogbo ṣé inú gbádùn eléyìí ló ló kéré nínú àti ẹgbẹ́ ṣe nínú ọ̀tọ̀ lọ́ọ́ ṣe èyí ló kéré jù tight friend mi láti kékeré tájọ wà ní ìwé nǹkan tó ṣẹlẹ̀ ní èmi ti fẹ́ máa lọ so bá mi jọ máa lọ àwọn àjọ wọn ní ọjọ́ ìṣẹ̀ṣọ́ àwọn àjọ so a máa sọ one or two days náà lálẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ pé 2 weeks 2 weeks ẹ jọ torí ọlọ́run ẹ má jẹ́ kó ju 2 weeks lọ tí bá dé bí 2 weeks mo fẹ́ kí bá kémi ni mo fẹ́ sílẹ̀ ní next coming month so tí bá dẹ̀ ti dé bí ní 2 weeks ẹ hand over kémi ni ẹjọ́ tó lọ́dọ̀ so ẹ bá mi kí àwọn boys Wálé. Takuti. Wálé. Mọ́tọ́jọ́ mẹ́ta. Bẹ́ẹ̀ni sá. Tí ò sí nǹkan. Rárá sá. Pẹ̀lẹ́. Wálé ò jìnnà sí mi pọ̀. Ẹ má bínú sá. Iṣẹ́ ni. Ẹ sì fi sáré sọ̀hún náà ló fà á. Ẹ má bínú sá. Arákùnrin. Kí bàbá náà bàbá o. Pẹ̀lẹ́ o.
Bó o ní o? Ṣé o sí nǹkan? Wálé, ọ̀rẹ́ rẹ ni. Wálé, mo fẹ́ lọ rá àwọn kan nínú ilé. Ẹ fún mi ní ìṣẹ́jú méjì. Mo ń bọ̀ ṣe ẹ ti gbọ́. Sórí ibi tí a dé yìí, ibi bí ìmọ̀ràn ni wọ́n ń pè ní orí òkè oníṣẹ́. Gbogbo ìṣòro tó ti dojú kọ láti ìgbà tó ti ní ohun dààmú káàkiri ìṣòro bàbá tó ní tí wọ́n lọ. Bó ṣe kọ́kọ́ rí wọn, máa nígbàgbọ́ pé ọ̀rọ̀ ti dàrú. mi ni wá wọ́n júwe bíbá ẹ̀ fún mi ni mo ti wọ́n ní òkè látijọ́ yìí ọ̀rẹ́ mi ipò ọba ni ó kàn ń lo ògo mi ní kò ń lo ìràwọ̀ mi ni mo lè fẹ́ gba ògo mi padà tẹ́ bá rí owó tó ní pòfẹ́sọ̀ mi ò ní kankan lọ́wọ́ mọ́ báyìí gbogbo nǹkan tó kọ́ èmi ò dẹ̀ ní mo ò ní kankan. Samsama Santala Saga arákùnrin tó ti gbé wá gbé ẹ̀dọ̀ mi pòfẹ́sọ̀ ló wà ní kí ló fẹ́ ká ṣe fún mi. ṣé fẹ́ kí bá mi gbogbo mi lọ́wọ́ ẹ̀ ni pòfẹ́sọ̀ mi náà fẹ́ lówó mo fẹ́ lówó. Ipò ọba òun ló ń lò pé ó sọ tó ń lò bí mi. ó fẹ́ lówó. fẹ́ lówó pòfẹ́sọ̀. kí a sì gba ògùn ẹ ká gbà fún. bẹ́ẹ̀ ni pòfẹ́sọ̀ kó tí mo fẹ́ nù yẹn kó tí tèmi bá mi ṣe. Santala Santala Saga ohun tá a máa ṣe rè a máa gba ògùn ẹ lọ́wọ́ ipò ọba a sì máa gbé fún ọ. kó tí mo fẹ́ nù yẹn kó tí tèmi bá mi ṣe. tó bá jẹ́ bẹ́ẹ̀ tá a bá gba ògùn ẹ lọ́wọ́ ipò ọba ṣùgbọ́n ipò ọba máa kú. àkótó kú ẹ lọ́nà pòfẹ́sọ̀ kó kú dànù. ohun tó ṣẹlẹ̀ ni pé ìwọ náà ló máa pa èmi pòfẹ́sọ̀ kì í pààyàn ìwọ náà ló máa pa fúnra ẹ̀. màá pe ẹlẹ́dàá ipò ọba màá pè jáde á dẹ̀ jáde wá tó bá ti pè jáde tí wọ́n bá ti rí ìwọ máa pa ògo ẹ á dẹ̀ délé wàá dẹ̀ máa lo ògo ẹ. ẹ kú ìjókòó. Bàbá Wálé ẹ kú ìjókòó. bó o ní gbogbo nǹkan. Wálé bàbá ṣé kò wá sí tí mo rí ọ. bàbá wọ́n yẹ kẹ́ tí mo rí pé tí bá ti lè wá bíbí ó ní rẹ́sì tí mo ṣe wá. ọmọ kò ní tèmi Wálé. ṣe rí ọ̀rẹ́ mi tẹ̀ rí àti kékeré báyìí láti jọ wá. ó wá tó táìmù kan àríra wa mọ́ ṣùgbọ́n tó yá tó padà pàdé bí mo ṣe wá rí láìfẹ́ ò dá rárá bẹ́ẹ̀ ṣe ń wo ìyá ń jẹ gan seriously so ìgbà tó dẹ̀ pa láàyè tó ṣe fún mi èmi ní ọ̀dọ̀ bàbá tí èmi máa ń lò. bẹ́ẹ̀ ni sà kíkẹ́ bá mi lọ́wọ́ àwọn ọmọ tó ṣe fún mi àwọn ìjọba tó ṣe fún mi tí ọ̀dọ̀ sáré ẹ bá mi ṣe fún mi reason yẹn tẹ̀ ṣe rí wá sí. ìwọ ti mọ̀ mí lánàá kó tó dè mí pé kì í bàtì mi Wálé ọ̀rẹ́ rẹ tèmi ń wojú rẹ ojú rẹ tutù pọ̀ ṣé yóò lè ṣe báyìí. kò ní ṣe kí ni ìyá ń jẹ́ gan ẹ̀gbọ́n wò báyìí ni. arákùnrin ọgbọ́ ṣé bẹ́ẹ̀ lórí torí Yorùbá ní ẹnu oníkan ẹni onípọn la kí gbọ́ kan o fẹ́nu ara ẹ sọ̀rọ̀ só lè ṣe é. lè ṣe Wálé bàbá sọ̀rọ̀ rẹ yóò lè ṣe é. bàbá ìyá ń jẹ́ gan. bàbá ẹ ò pẹ̀lú gbogbo ìgbó tí mo ń là kọjá kò sóhun tẹ́ bá fẹ́ kí n ṣe tí mo lè ṣe o. wo ṣá máa wú tí bá ti pè é tó bá ti rí àfọ ẹni táǹbù wàá sì fi pa. Santama
Santala Saga ipò ọba ibikíbi tó bá wà kẹ́kọ̀ọ́ yọjú sí mi. Santama Santala Saga. Ipò ọba rèé o. Ṣé òun nìyẹn? Ṣé sọ wọ́n ní? Wo má bẹ̀rù. Santama Santala Saga. Gba kándù yìí lọ́wọ́ mi. Wàá máa wí tẹ̀lé mi. Santala Santama 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 Saga Saga. Oga, are you okay? How far is it? Give her water now. Are you sure? Bàbá o. Má bẹ̀rù. Ah, Wálé. Bàbá. Ọ̀rọ̀ ọ̀rẹ́ rẹ ti dayọ̀. Fọwọ́ kanlẹ̀ kó fi ka àyà ẹlẹ́ẹ̀mẹ́ta. O ti fari mọ́ra nu. Wálé. Bàbá. Ọ̀rẹ́ rẹ yóò ní owó. Kódà yóò là yóò lu. Ẹbọ lọ́rọ̀ rẹ̀ gbà. Ẹbọ kàǹkà tí kagún láyà. Ẹbọ àwọn ìyá mi láàgbé fún ọ. Ọ̀sán gangan ni ó sì gbé. Wálé, sọ ma àwọn tá a ṣe fún ọ yẹn, a ṣe fóònù náà lọ́ba dolówó. Kọ́ máa náwó lọ́ntì ẹ̀ ló kù. Ìwọ náà máa kún fún ọ láwọn kankan kó tó lọ bí yìí. Mo jẹ́rìí ní bàbá. Mo fi fún àwọn tilẹ̀. Bàbá, ṣe rí ohun tó ṣẹlẹ̀ ní pé gbogbo nǹkan tí ó bá máa kọ́ sí wa, èmi agbára mi gbé. So àwọn little things tó bá pọ̀ kù tí ẹ máa need látọ̀dọ̀ tiẹ̀, so òun náà máa wà. Ṣẹ́gbọ́n sá. Gbogbo nǹkan yìí ọwọ́ yín ló wà báyìí. Àyà tèmi ti bẹ́ẹ̀lẹ̀ ó ti bẹ́ déré. Ẹ̀yin ni kẹ́tọ́ fún mi wípé bàbá o ẹ bẹ̀rẹ̀ ẹsẹ̀ o èmi ó sì bẹ̀rẹ̀ ẹsẹ̀ yín kí lè parí sẹ́yìn kẹwàá gbaṣẹ́ yín. Bàbá, at least tó bá wà fi dé by this time lọ́la. Ní dédé àkókò yìí lọ́la. Pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ẹ bá mi ní. Wálé. Bàbá, èyí tí lọ́gbọ́rú tútù yìí náà tí bá ti dé lọ́la. Àwọn abiyamọ lónìí. Bàbá ẹ gbàgbé yẹn jàre. Yín ò ṣe kankan, á yọ síra wọn ni bàbá. Wọ́n náà ní fẹ́ máa sábíamọ́. A máa yọ ogun ẹ̀ síra wọn náà ni. Wálé. Ẹ ṣeun sà. Mo jẹ́rìí ẹ̀ ọ̀dà ó ṣe ń wo ipa ó gbé ọ ọ̀rọ̀ mélòó ó ti ọ̀ lẹ́yìn. Lọ́sí. Give her water, give her water, give her now. Okay. Somebody help. Help, help. Somebody help. Okay. Come on, this is my neck. Lọ́sí, ó ti kú. Yes. Yes. Come on, this is ẹ̀jẹ̀ ni. Ọ̀gá. Somebody help. Ọ̀gá. Ẹ̀jẹ̀ lélẹ̀. Ọ̀gá. Ó pẹ̀jẹ̀ o. Ó ti ń pẹ̀jẹ̀. That is right. Yes. Hello. Ọ̀gá. Jọ sáré bá mi lọ́pẹ́ àwọn èèyàn gbà jọjọ. Lọ́pẹ́ àwọn èèyàn wá. Ọ̀gá. Ìjà gbé. Ọ̀gá.
mi ò rí mọ́. ògbó ẹ ó ti délé congratulations kó máa ná owó kó dẹ̀ máa yọ ayọ̀ congratulations. àbúrẹ́sẹ̀ ẹ ṣé o ẹ ṣé o. mo kí ẹ kú oríire. àbúrẹ́sẹ̀ ẹ ṣé o. no èmi kọ́ mo tún ní ìwọ ló ní kándù èmi ò tún gbọ́dọ̀ fọwọ́ kàn mọ́. ó ti di tiẹ̀ tó bá ti délé ìwọ ṣáà ti fi sílé kó máa lògbó ẹ láyọ̀ mo kí ẹ kú oríire. Takuti gbogbo ètò ó ti tò gbogbo iṣẹ́ rẹ sì ti parí àṣekágbá iṣẹ́ rẹ rèé ṣùgbọ́n Yorùbá ní sábí olóògùn ṣe ní kọ́ ọ sá ọ̀ràn ti gbogbo tí mo sọ fún ọ ọ̀ràn ti gbogbo àwọn ètò tá a ṣe fún ọ fi sọ́wọ́ òsì ni má fi sọ́wọ́ ọ̀tún o kọ́ ọmọ bá fi jẹun ọgbọ́n mi àṣekágbá rẹ̀ rèé o bó ṣe wà yìí wọ́n bá ti délé dédé aago kan ọ̀sán òun ló lò ó sọmọ pé sí ọ̀sán la ṣe fún ọ níwòye ọ̀la o ti dolówó àwọn èèyàn wà máa bì ọ́ nílé pé jọ̀ọ́ ó wà lówó yìí ó ti gbọ́ mi má gbàgbé o má gbàgbé kankan nínú rẹ o fi sọ́wọ́ àlàáfíà rẹ má fi jẹun o fún mi lọ́wọ́ àlàáfíà rẹ lọ́wọ́ àlàáfíà rẹ sí mi. ìwé tí ẹ sọ máa wo rárá ni ọwọ́ àlàáfíà rẹ rèé bó ṣe wà lọ́wọ́ rẹ o ọgbọ́dọ̀ kánlẹ̀ o ọgbọ́dọ̀ kánlẹ̀ o lògbólógùn ṣe ní kó o lò ó kó lè bá a ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́ ó ti gbọ́ mi mo mọ̀ pé níwòyí ọ̀la ó ti dolówó oníṣẹ́ tá a bá bá mi ti lé mi lọ́wọ́ ni mi ìṣètìrì oríire ọ̀rọ̀ mọ́ ó gbé ọ gbogbo òkìlọ̀ díẹ̀ nu. bàbá pẹ̀lú gbogbo iṣẹ́ tẹ̀ ti ṣe fún mi láti fi ọjọ́ kẹ̀kẹ́ sẹ́yìn ẹ wá sọ pé lè gbé àṣekágbá rẹ̀. àṣekágbá rẹ̀ mọ́. tí ó bá wá lè ṣe tó bá lè ṣiṣẹ́ bí ẹ ti sọ nínú ìlú ọ̀la. Takuti àbíkíní ẹ̀ ń porúkọ rẹ tó bá fi lè ṣiṣẹ́ àbọ̀ ti ṣiṣẹ́. ọmọ yóò mọ ògùn pè lẹ́fọ̀ọ́. tó bá ṣiṣẹ́ bí ẹ ti sọ bàbá níwòye ọ̀la ẹ gbádùn mi o ẹ gbádùn mi. ìwọ kọ́ lọ gbádùn ara ẹ̀ náà kọ́ padà wá bá mi kí ni ò tó wá gbádùn rẹ̀ ọgbọ́n mi oríire ọ̀rọ̀ mọ́ lo bí mo ṣe ní kó o lò ó àṣẹ o máa wọ ọmọkùnrin kí ni yẹn tó bá fi lè ṣiṣẹ́ àbó ti ṣiṣẹ́ ní táwọn bàbá mi gbélé mi lọ́wọ́ tí mi ì bá tì rí ló ṣe fún yẹn lẹ́ẹ̀mejì oríire ọ̀rọ̀ mọ́ o Ifá ó bí ọ. wọ́n lè fún mi ní báyìí náà lò ó wọ́n lè fún mi ní ìfún mi lọ́gbà yìí. kí ni màá ṣe báyìí? Gbogbo ohun tí mo mọ̀ ni mo ti ṣe, ṣùgbọ́n líle ló ń le sí láti gbé. Ta ni mo tún fẹ́ pè láti bá mi gbé ẹrù àṣeyọrí tèmi? Ẹrù àṣeyọrí mi. Tí màá dẹ̀ pẹ̀lú àṣeyọrí mi, kò sáṣeyọrí fún mi. Mo wá di ẹni tí a fi ń ṣe ìnáwó. Ọdún ló dẹ̀ kú díẹ̀ tó parí. Ṣé ojú kan náà ni Takuti má bẹ̀rù àwa láti wá ràn ẹ́ lọ́wọ́ ni àwa láti ràn ẹ́ lọ́wọ́ láti máa ràn ẹ́ lọ́wọ́ sórí ẹ̀rù tí wọ́n ń kọ́ ọ̀rọ̀ ìgbó ṣọ́ra sí ilé ẹrù wàhálà ẹrù péjú ẹrù ìdààmú ẹrù burúkú ẹrù ìṣòro ẹrù àìríjẹ ẹrù àìrími òun lélẹ́yìí
ṣùgbọ́n ogun tí wọ́n ń fẹ́ yàwá bí kí tí wọ́n fẹ́ nínú ayé yìí tí wọ́n bá ti ṣe tán. tó bá fẹ́ràn lọ́wọ́ wa bóyá bí ọwọ́ sọ́wọ́ lọ. kí ni àwọn ilé ìsọ kí èmi fẹ́ bá àṣeyọrí mi sílẹ̀ kí n sì tẹ̀lé kí ẹ lè ṣe é ṣe ṣá kí ni bí ọwọ́ mi gbé wọn sọ pé káwọn ràn mí lọ́wọ́ bá mi gbé bá àṣeyọrí abáwo náà òtítọ́ wà nínú ọ̀rọ̀ tí àwọn wọ̀nyí sọ ṣé ń gbé ọwọ́ mi lé wọn ṣé ń gbìyànjú rẹ̀ gbé wọn lé. owó rẹ rèé gbé ìwọlé ní owó ní arákùnrin tí kò lówó ló fẹ́ owó rẹ ní gbé owó ló wà bẹ́ẹ̀. owó rèé gbé owó ló wà bẹ́ẹ̀ owó ló wà bẹ́ẹ̀ ìwọ ló ní owó mi rèé ìwọ ló ní. máa gbé lọ. owó máa rèé. gbé máa lọ. àlá.
mo gbé owó. Business partner in California. So by next week, Mawalo. Kí tí wàá nìyẹn báyìí? But mo sọ fún ẹ tẹ́lẹ̀ náà. Mo pé business partner mi tó wà ní California pè mí. So by next week mo dẹ̀ máa ní láti lọ. Ẹ gbà mí. Ní 1 week mo sọ fún ẹ pé màá lọ, mi ò dẹ̀ nílò jù bẹ́ẹ̀ lọ. Mo gbé mastic sọ̀rọ̀ rọ̀ mi. After that 1 week, màá bọ̀ lé mi ní òun nínú more than 1 week. Ṣé ṣe yá miss mi ni? You go ma miss it, but I have to go. Maybe I'm a miss international. Ẹ ṣe nǹkan fún mi tó dùn. Tí màá dẹ̀ sọ kò dáa àtọ̀ ọkàn ẹ̀ ń dùn mí. Torí tí bá jókòó kan mo máa ń dáhùn pé ẹ kẹ́ni máa ṣe báyìí fún mi. Tí bá ní kíka ìgbà tájọ sùn sínú ilé yìí sí bí a lójú ẹ̀mejì àbí ẹ̀mẹ́ta lọ. Ṣó yẹ kó wípé ẹ̀mẹ́ bá ti lọ mò ń bọ̀ tó bá máa fi dé báyìí ìdájí rẹ̀ máa jí dé ibi tẹ̀ ń lọ gbọ̀gbọ̀gbọ̀ ní òun mọ̀ bẹ̀. Ṣé wá ní pé kínú mi dùn sí gbogbo yẹn inú mi ò dùn inú mi ò dùn sí. Obìnrin ó ti gbọ́dọ̀ mi sókè ṣá mo ti ẹ̀rù pé nǹkan ńlá kan ló fẹ́ sọ ni. Ṣé kò jù bẹ́ẹ̀ lọ? Láìkẹ́ kò jù bẹ́ẹ̀ náà lọ ọkọ tó wà nínú náà mo ti sọ síta. You know, I'm not keeping anything secret. So mi ò ní kankan nípa ọmọ tí mo ń tọ́jú fún ẹ. Mo promise ẹ nísìnyí náà ní ilé medium mo fà sí kò lè sọ fún ẹ. So tí máa ti dé láti travel immediately máa ti dé láti travel báyìí tí máa ṣe dé ibi tí mo máa ń lọ yẹn tí mo máa sọ fún ẹ pé mo ń bọ̀ mo fẹ́ sáré dé yìí báyìí màá wá mọ́ lọ bẹ̀. Nǹkan tí mo ń ṣe ń bẹ̀ wá mọ̀ tó bá jẹ́ mo lọ ń ṣe nǹkan míì bẹ́ẹ̀ ni wàá mọ̀ tó bá jẹ́ mo ti fẹ́ ìyàwó kan síbẹ̀ ni wàá mọ̀ bí àwọn ọkọ̀ ẹ̀ máa balẹ̀ because mo ṣe ń wọ ẹ̀yìn you have been thinking something else o ti ń ro nǹkan mi so but mo promise ẹ tí má ti dé ṣé kò jù bẹ́ẹ̀ lọ. Mo ti gbọ́ kò sí problem ẹ̀dá tí mo àlọ́ àwọn ọkọ̀ tá ìṣẹ̀lẹ̀. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ ẹni obìnrin ṣá o ti jealous nìyẹn o. Òun ni jealous mi jealous tí má dẹ̀ jealous ẹ̀ bọ́kọ̀ mi ni. Okay. Smile now. I don't say this smile. Okay. Mo rántí nǹkan sẹ́yìn. Ó sọ fún mi pé o máa need 5 million. Kí ló fi ṣe? Mo fẹ́ lọ fún business mi láti fẹ́ wọ́n lọ business mi. Tó ti ẹni tó kí ló mo sọ fún mi ní 5 million. Tẹ́lá lè fún mi. Ṣé 5 million rẹ̀ máa tó? Màmá ní ìjìnlá. Okay, nǹkan tó máa ṣe ni pé màá fún ẹ ní 10 million. So tí mo bá ṣe fún ẹ kò sẹ́lò mi tí màá ṣe fún so 10 million at least ó máa lè tó ẹ ṣe yẹn sí so mo ní láti ṣe everything fún ẹ. ṣe mi kò ní fẹ́ pé tí n bá wà lọ́wọ́ dání I need 50,000 I want because mo ní lè lọ́wọ́ ẹ gan so mo dẹ̀ promise ẹ mo ní lójú 1 week yẹn lọ mi lè ti máa ti ṣe tán báyìí mo take flight mi mo ń padà bọ̀ ní. torí tó máa lọ tó bá di later tó máa pè mí jọ fún mi ní 2 weeks jọ fún mi ní 2 days 3 days kí n fi ṣe ọ̀rọ̀ ní ti ẹ̀fẹ́ gbẹ́ anything mi ò fẹ́ gbọ́ 1 week tẹ̀ sọ pé fẹ́ bẹ̀rẹ̀ náà ní kẹlẹ̀ padà wá sí dáhùn pé mi nìkan lẹ́ fi sínú lè mi lè fẹ́ kí mi nìkan wà lórí torí ẹ̀ máa mísìn bọ̀ mi lè fẹ́ kí mísìn ju 1 week lọ. mo ti gbọ́ mo nílò ju 1 week yẹn lọ jọ ti gbọ́ wo nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé láti jẹ́ kọ́kàn ẹ̀ balẹ̀ sórí tí bá ti wà lọ́hùn tí bá ti ṣe meeting pẹ̀lú wọn bá ti ṣe àwọn láti ṣe ṣe máa máa pè é sódà àtọkàn á balẹ̀ wá lè mọ̀ pé ọkọ mi o
kò lọ ṣe nǹkan míì business tó bá lọ náà ni ó bá lọ ṣé kò jù bẹ́ẹ̀ lọ. Alright. Àmì ooo. Basila, pèmí lé ní báwọn sáré ń ṣe báyìí jẹ́ kó náà tiẹ̀ wá. Wá gba èmi lọ́wọ́ ọ̀gá tó ń ṣe wá. Wá gba èmi lọ́wọ́ ọ̀gá tó ń ṣe wá. Ti wá ní ìlú oṣù. Ó tẹ̀ máa wà mú. Báwo ti dìde sí géètì níbi ilé ní 100 times. Káwọn mi ti kún ìgbàdúrà káwọn mi wá. Torí àwọn tó lè máa ń wá láti yẹn olórí burúkú ni wọ́n. Olóṣì. Pọ̀ mi lẹ̀ tó máa sọ lọ́wọ́. Àwọn tó ń ṣe wèrè jù yín lọ́wọ́ tí wọ́n ti dùn. Ó ní ẹ̀bùrú ni, èdè kọ́ ni Tuesday ni. Ìwọ ìbí náà bẹ́ẹ̀ mi Wednesday. Ilẹ̀ lọ́rọ̀ lẹ́yìn sáré. Ẹ̀bùn tó kẹ́tọ̀ ọmọ dúró náà. Ó ní ẹ̀bùn tó náà. Ìwà tó ń jẹ mọ́ ṣe é gẹ́gẹ́ torí wá. Ìwọ òṣìṣẹ́ ó bàlẹ́ ní àlùfáà. Wọ́n máa jẹ́ ọ̀gá. Àwọn olùyẹ. Ọ̀gá. Ṣé ṣe máa ń pariwo? Ó ní ẹni ní òpé. Ó ti tó. Orí ti ẹ̀gàn. No. Ọ̀gá. Mo ṣí kéde wọn, mo ní wọ́n farabalẹ̀ ọ̀gá, mo tẹ̀ lórí ilé rẹ̀ yà aṣọ mi. Ó yẹ ló burú. Wọ́n lé tẹ wá ń bá gẹ̀fúnà mi jà. Nítorí pé ó ti mọ̀ pé ní Tuesday tá máa gbàgbé ní kò fẹ́ jẹ́ bẹ́ẹ̀ máa tọrọ. Ọ̀gá àmọ̀bọ̀ ilé ọ̀gá ilé owó ilé bí máa ń raṣí lọ sọ́ọ̀. Kò sí wàhálà. Owó wà, we jẹ́ Budanu Lawa, and we are ready to do. Stamp and stamp it. Olè. Ìṣùgbọ́n ẹ máa ń gbà ní ẹgbẹ́ onígbà òkìtì ìwọ̀n ṣé ni ló máa fi ń gbà. Àṣì eléyìí ọ̀gá ẹ̀ máa wà ní ṣọ́ọ̀bù àwọn máa tọrọ owó ń bì. Ẹ máa ro owó sí ìsà àwọn yóò wà ní. Ẹ máa wá tí lòdì wọ̀ ẹ̀. Wọ́n máa gbẹ̀mí yàn. Wọ́n máa gbẹ̀mí yàn. Gateman ọ̀gá ò ní case tí àwọn oníbà wà. Ẹ̀ka tó máa ń ṣílẹ̀ gbogbo. Ó ní láti bá wọn. Ìjọ tún di ọjọ́ àlẹ́. Ọ̀gá yóò ní ìtòkò lé wọn. Ọ̀gá géètì yẹn. Wọ́n bá ti wá àbá àwọn ọmọ wọlé. Àwa lásán ojú ẹ̀fẹ̀ tí ó lè máa wá. Ọ̀gá tó bá ti wá yẹ notice mi. Tí nǹkan pọ̀ tù jẹ́ kí wọ́n wọlé. Owó yìí wà. A fún wọn lówó. Mo jẹ́ Budanu Lawa. Ọ̀gá ẹ mọ̀ pé géètì original ni mẹ́mọ́ ìtẹ́bí ṣe géètì ọmọ 7.5 million ṣe géètì mọ́ ìṣìbọ̀ ó dùn lọ. Wọ́n original tí ìyẹn máa ń gbà ọ̀gá ẹ̀ ra fẹ́ẹ̀kì. Ọ̀gá ó. Ẹ̀ta. Títí ẹ̀ tó wà bọ̀. Ọ̀gá! Ọ̀gá! Àdàbọ̀ dàgbà tó sọ̀rọ̀ ètò ìmáṣẹ́. Manager. Ṣé ilé tẹ̀sán iná délé? Bẹ́ẹ̀ni sàwọn náà. Wow. Bẹ́ẹ̀ṣẹ̀ fún wọn ní àwọn ló wà ó. Ṣùgbọ́n ohun kan tó kàn ṣe ní kàyéfì ni pé ilé ṣe bọ́ ṣe kọ́lé parí báyìí. Wọ́n dẹ̀ sọ fún àwọn fẹ́ ta. Ó bẹ̀ ṣùgbọ́n problem. Fact kò sí wàhálà rárá. Mo ti ṣe àwọn investigation tó yẹ kí n ṣe, mo dẹ̀ rí pé kò sí wàhálà lórí ẹ̀. Tó bá jẹ́ bẹ́ẹ̀ yìí náà lè bí ẹ ti find out lọ́gbọ̀n láìpẹ́ wọn àkọ́ tí ó ní wàhálà rẹ̀. The only thing is that ó wà okay. Tó tún bọ́dà mi ní pé around ṣé around wà okay. But this is the first time.
ọ̀gá arábìnrin ó wà òkè in fact ariwo kò sí ariwo rárá compared to other places kò tẹ̀ sí ariwo rárá ó wà very conducive. tí àmì lè wá sí yàrá tí wàá rí máa ń sọ àkọ́yẹ́ kíkọ́ àìkú jẹ́ private house second thing kò sí problem lónìí ni wọ́n pe. Kò tiẹ̀ wọ́n jù náà. 15 million náà pé 15 million náà pé yes. 15 million well bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kéré náà ní 15 million ó ṣẹlẹ̀ ní pé ní lọ́ọ̀yà mi bá ṣe ní lọ́ọ̀yà mi anything tí lọ́ọ̀yà bá ti sọ ẹ̀sán owó yẹ ní tẹ̀lé mú dọ́kúmẹ̀ntì wá fún mi ẹ̀yẹ́ kú jẹ́ mọ́ndé ẹ̀ má mú wá fún mi. Kí ló ṣẹlẹ̀ gangan ta ló ń béèrè? Ó lóun ibi kọjá mi òun béèrè tábìlì. Bẹ́ẹ̀ni sàkóso mọ́pẹ́ yìí lè jẹ́ bẹ́ẹ̀ ẹ mọ̀ rí ni. Mo mọ̀ dáadáa but don't worry manager. Nǹkan tó ṣẹlẹ̀ ní wípé I'm not enough láti bẹ́ni kẹ́mi sọ̀rọ̀. Sọ fún mi pé kó wá rí mi nílé. Tó wá rí mi nílé pé màá lè bá mi sọ̀rọ̀ dáadáa. But now no time in ráyè can go. Thank you. Thank you. And finally, as I was saying, there's no problem. Wherever it's from that to go, wow, okay. There's some way 15 million. And then more documents you have from the office. Okay, the legal document with the science. Who are very important. Wherever you have document you have in the yes, sir. Mo ti lọ sọ fún fún ọ tó níwọ̀n ìwọ̀n ti délé wọn jẹ́ kó ń wọlé. Ó rẹ̀ lòun fi bèrè ló ti lè gẹ́ẹ̀tì lọ fi bèrè. Wọ́n jẹ́ kó wọlé. Bẹ́ẹ̀ni sir. I know wọ́n lè jẹ́ kó wọlé because ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ ní wípé ẹ lọ sí ibi káà mi ẹ bá ti lọ sí ibi káà mi kúrò tó wà ní ìjẹ̀jẹ̀ káà mi rẹ̀ ẹ máa rí káàdì kan bẹ̀ ẹni fún mímọ̀ ẹ̀ lórí tó bá sì fi wọn bíi máa yẹ ọ máa jẹ́ kó wọlé tó sì bẹ̀rẹ̀ kan thank you. Àti wípé dúró dè mí bẹ̀rẹ̀ ọ̀ àjọ ń lọ náà ní ìmọ̀ nítorí manager bí a ṣe ń sọ lọ the only thing tó wà ń bẹ̀ ni wípé àwọn gbogbo àwọn plumbing work I don't like it look local. Mo tẹ̀ ti pé plumber tó fẹ́ bá wa ṣiṣẹ́ pé kán try as much as possible láti bá wa hide àwọn pipe yẹn sínú ògiri ẹ̀ kó lè look fine. Ìyẹn náà dáa understand ẹ ní sọ pé ẹ hide àti compound ẹ tún ṣe fún mi I don't like all this kind of thing. Manager bó ṣe rí nìyẹn ẹ make sure pé ẹ ṣe gbogbo ọdún ẹ̀kẹ́ ṣe. So wà lásán. Tí ó ní ìbùkún lọ we have to do let's go. That's our plan. Bí ẹ bá ń gbọ́ tọmọdé ń gé kíní gbọ́, àgbà ló lè mọ bí tó mi àmọ́ sí. Ọmọdé bá rí àtúndì ẹni tí ò fún ọ sí kí ló dé o ó jẹ́ kí mi o gbogbo ẹjẹ́ ọmọ wọnú ilé lónìí ire ní o gbogbo ẹni tí ọmọ wá mi wá lónìí ire ní o gbogbo ẹni tó bá ti wọnú ilé lónìí ire ní o ẹni ó sọ fún wọlé ọ̀rẹ́ rẹ̀ jáde ní o ire ní tèmi o ilé ẹ̀dá tí tèmi ó jẹ́ ire o ire ní o. Tánú ẹni tó wà bí ọ wọlé o ṣíṣí ilẹ̀kùn wá o. Arákùnrin lákùnjẹ kọkùnrin lórí ọjọ́ mẹ́ta. Bàbá. Àkótì fún ọjọ́ mẹ́ta. Bẹ́ẹ̀ ni sá ó tọ́jọ́ mẹ́ta nítòótọ́. Bàbá ẹ ṣeun púpọ̀ actually kò sí nǹkan méjì tó bá ṣe wọ́n á fi mí ìwé nítorí ọlá yín àti ọlá Ọlọ́run ni o òun ló jẹ́ kí n wà níbi tí mo wà ní tó bá sọ pé ilé mi ìmọ̀ àwọ̀ tí mo ṣe wà lónìí bàbá máa jìnnà ṣùgbọ́n ọlá yín àti ọlá Ọlọ́run òun ló jẹ́ kí n wà níbi tí mo wà lónìí. Ewu tẹ́ ṣe fún mi mo mọ̀ o
Actually lẹ́nu ọjọ́ mẹ́ta iṣẹ́ pọ̀ lọ́wọ́ mi lọ́tún lósì, that's why ló dàbí pé bóyá mo ráyè wá sí ọ̀dọ̀ mi. Bẹ́ẹ̀ ni ti ń rí. Ǹjẹ́ tí wàá nípinnu lónìí, mo ti pinnu wípé gbọ́dọ̀ dodo yìí. Sínú bàbá ìṣe púpọ̀ púpọ̀. Ọwọ́ mi kọ́ ló ti dúpẹ́. Ọwọ́ bàbá mi ló ti dúpẹ́. Ọ̀rúnmìlà bàbá àgbọ̀n mi rè gún. A ní ẹjẹ́ kó ṣeé ṣe àtàwọn ìyá mi pàkẹ́ ọ̀làkè. A ní wà lẹ́yìn rẹ tẹ́ ń tì ọ lẹ́yìn yóò sì máa jú ọ sí. Yóò máa jú ọ sí. Yóò máa jú ọ sí. Bàbá kí n máa sọ̀rọ̀ jù. Actually ọ̀nà yìí nǹkan ni kò sí ètò gba mọ́tò. Ǹjẹ́ ti gbàgbé pé nígbà tèmi àtọ̀rẹ́ mi wá ń ra ọ̀kadà náà ló gbé débi báyìí. Ibi tí wọ́n á park mọ́tò sí ẹ̀yìn àdúgbò yìí náà ó jìnnà gan. Ọ̀nà kan tí mo tún lè sọ wípé ó wọnú àdúgbò yìí direct tó wà ní. Ọ̀nà Arárọ̀mí kọ́ ọ̀n. Ọ̀nà Arárọ̀mí yẹ. Gbogbo ẹ ti bàjẹ́. Ọ̀nà yẹn ó tún wá worst, ó bàjẹ́ gan. Gbogbo ọ̀nà yẹn ti bàjẹ́ tán. Tipa gango lè gbàgbẹ́. Mo ṣe pé kí n park sí ọ̀gbọ́n yẹn. Kó tó kàn gbọ́ fún mi pé àwọn provision tí mo rà púpọ̀ gan mo lòdì sínú mọ́tò mi nítorí ohun tó ṣe fún mi ó jù bẹ́ẹ̀ lọ, ṣùgbọ́n pé kẹ́lẹ́ mọ̀ pé mo fẹ́ fẹ́ ní ìmọ̀ rẹ̀ mo ṣe àwọn provision yẹn wá. Ẹrù yẹn ó wà nínú mọ́tò bẹ́ẹ̀. Wóró tèmi náà gbà wọlé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀kadà tó wà bẹ́ẹ̀ lọ gbé mi dé ọ̀dọ̀ ni if not so ẹsẹ̀ ní bá fi dé bíbá. Ọ̀kadà làwọn náà máa gùn bá a ti máa gùn náà. Bàbá náà mo ti rí àwọn ọmọ yín nínú àgbàlá yín. Orí alágbàlá ń bà tó ń bọ̀. Ìpè tí bá ti ń lọ máa tẹ̀lé ní láti ní páàkì láti ní mọ́tò máa fún olówó ọ̀kadà dé láti kó gbogbo ẹrù rẹ̀ wá sí bíbá nítorí ohun tẹ̀ ṣe fún mi ó jù bẹ́ẹ̀ lọ, ṣùgbọ́n mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Ìfò gbé ọ ọ̀run mélòó gbé ọ àwọn ìyá mi wà ní padà lẹ́yìn rẹ. Everything go lọ smoothly, ó kọ̀ dára ni ohun rẹwà ni. Bàbá ẹ ṣe ohun púpọ̀ ẹ ṣe o. Tafuti rẹ yóò máa ju ọ ṣe kò tiẹ̀ nídìí tẹ̀sẹ̀ máa béèrè àwọn owó ti hàn lára rẹ kedere. Ọ̀tọ̀ ni kéèyàn lówó, ọ̀tọ̀ ni kówó yọ lára èèyàn. Ó yọ lára rẹ, ó ti fi hàn gbangba wípé olówó gan ni ó láti lẹ̀. Takuti ká má fọ̀rọ̀ lẹ sọ̀rọ̀ wọ́n mọ̀ ní àwọn ìbéèrè kan tó yẹ kí n ti béèrè lọ́wọ́ rẹ̀ látìgbà tí owó yìí ti dé o ò tí ì rí àmì kankan pa. Orí mi. Alágbára èmi ni ẹ dákun. Ìwọ wo? Èmi aráàlú yìí náà ni ẹ dákun ẹjọ́ alágbára. Mo ní ìrànlọ́wọ́ yín kan ni. Ṣé mo lè ràn ẹ́ lọ́wọ́? Ṣé ẹrù yìí? Bẹ́ẹ̀ni. Ẹrù tí àwọn yìí. Ẹrù àṣeyọrí tèmi ni o. Bẹ́ẹ̀ ṣe rí ẹrù yìí tí ìbá gbé lórí. Mo lè ṣàṣeyọrí lọ́dún yìí. Orúkọ mi ni Takuti. Adégbilẹ̀ ni ìdílé tí mo ti wá. Mo sì ní ẹ̀gbọ́n kan tó ṣe ọlọ́rọ̀. Ṣé mo rí pé mo wá sí ìyàlẹ́? Ẹ ṣe mo ní owó. Kí ló wá ṣẹlẹ̀ tọ́kadà múùfù gbogbo kí ló dé? Wọ́n ti gbọ́ yẹn lọ́wọ́. Wọ́n wà lọ́wọ́ owó dúdú àlẹ́ máa ń gbà. Àdúrà nìkan. Bẹ́ẹ̀ni, ẹ ṣe pé nínú ìṣọ́jú ẹ̀ ń pín mọ́tò. Mọ́tò. Èlò lè ire ní o. Santana! Santana!
Sata Santana. Ipò ọba olólùpọ̀ ẹ̀ ó sọ òun sọ òun tó ń lògùn ni. Dákòtì òun rèé o tó o bá ti fi sọ́wọ́ ẹ̀ mo ti jọ ọdún mẹ́ta o ò ní sùn. Dèpòdépò wàá lálàá tàbí wàá wá ṣiṣẹ́ kan. Tí ọ̀sán la ṣe fún ọ níwòye ọ̀la òtítọ́ olówó àbúrò àwọn àbúrò ní ilé ìtọ́. Mo ti gbọ́ mi. Ẹ má ròpin ẹni lárí kò sẹ́dá tó mọ̀lá òun nìyẹn ń sìn ẹ̀ ń bọ̀ ọ̀sẹ̀ ti pẹ́ pé ògbọ́ ọ̀rẹ́ mi ti kú yọ ẹ̀ wá ń sáré ní ọ̀wà lẹ́nu ilé táàsì ilé jẹ́ kẹ́ wọ̀ bó ṣe wù yóò ti máa ń sọ̀rọ̀ sí i mo gbọ́ bó ṣe parọ́bọ̀ mo bọ̀ wọ́n bí àwọn tó wà àti Wálé mo lè ṣe. Àkótì máa ṣe ni o kò sábùdá kankan lọ́rùn ọ̀pẹ máa ṣe ni o kò ṣeé ṣe kò ṣeé ṣe. tó ṣoríire o ọmọ rẹ má jẹ ntàn ẹ jẹ o ò lè ṣoríire. ibi ìyàrá tí mo ti ń gbàdúrà bẹ̀ nǹkan tí mo rí bẹ̀ kò dá o. kí lẹ rí mà ẹ̀mí rẹ̀ ò ní pẹ́ bọ̀. Daddy go do. Daddy go do. Daddy go do. Kílẹ̀ sílẹ̀ ṣé Kristẹni sọ̀rọ̀ sọ́fẹ̀. Sọ̀rọ̀ Kristẹni. Ẹrù ayé mi tó wúwo bírí, bàbá wa bá mi gbé. Ìṣòro ayé mi tó bà mí lẹ́rù, Jésù wá fòpin sí o. Sátánì ló ń dikúta sẹ̀rù ẹni tó fúyẹ́. Jésù Kristi nìkan la bá ní ṣe tó ń bá ní gbẹ́rù tó wúwo. Wá sábàánú jẹ́ mi dayọ̀, má má jẹ́
ń dẹ̀rọ ẹ̀yìn odi Jẹ́ríkò nínú ayé mi bàbá wó wọn palẹ̀ àti mọ̀nà ẹ̀dá láyé kò ṣòro f'Olúwa t'Olúwa bá ti mẹ́dà mọ̀nà ìbànújẹ́ mà ti parí pátápátá o. Bàbá mi gbẹ́rù mi o bàbá bá mi gbẹ́rù mi dórí má ṣe dá mi dá bùkátà mi o.